Kafé TV. Èèpà mọlẹ̀ èèpà, a kú ojúmọ́ tòní o. Mo kí gbogbo àwa tá a wà ní orí ìkànnì yìí. Mo kí ọkùnrin, bákan náà mo kí obìnrin. Mo kí gbogbo babaláwo pátápátá tí wọ́n wà lórí ìkànnì yìí. Bákan náà ni mo kí gbogbo àwọn olùdásílẹ̀ ètò yìí. Mo ṣe ní ìwúre pé ipá ò ní kún yín o, Olódùmarè ó sì máa ràn yín lọ́wọ́. Ẹ kú iṣẹ́ takuntakun. Ifá ní àgbàrá ńlá ní yabì sí poro oko. Adífá fún bà tí ń ṣe ọmọ Olódùmarè. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo, ìbà ojúgbọ̀nà. Gbogbo èso ọ̀pẹ, ẹ jẹ́ ká máa rí bà ká tó ṣawo. Mo rí bà lónìí o, ẹ jẹ́ kí bà mí ó ṣẹ o. Mo kí olùdásílẹ̀ ètò yìí, bàbá wa Ifá ò lè pin, àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pátápátá. Olódùmarè ó mọ̀ fún yín lọ́wọ́ o. Ọ̀rọ̀ ìṣítí wa tòní, òun ló dá lórí ìwà ọ̀bùn. Ìwà ọ̀bùn ní ṣíṣe. Ohun tí ìhà tí Ifá kọ sí ìwà ọ̀bùn ní ṣíṣe. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé kì í ṣe Ifá nìkan ni ó lòdì sí ìwà ọ̀bùn ní ṣíṣe. Àwọn Yorùbá bọ̀, wọ́n ní afínjú wọjà arìn gbẹndẹ́kẹ́. Wọ́n ní ọ̀bùn wọjà apá ṣìọ̀ṣìọ̀. Wọ́n ní ọ̀bùn ṣìọ̀ṣìọ̀ abì ipá nímú. Ẹ jẹ́ ká wo àkàwé ọ̀rọ̀ yìí. Ohun tí Yorùbá sọ nípa ọ̀bùn ní ṣíṣe. Yorùbá lòdì sí ìwà ọ̀bùn lọ́pọ̀lọpọ̀, nítorí pé wọ́n rí pé ìwà ọ̀bùn kò wuyì ní àwùjọ. Ẹnikẹ́ni tí wọ́n bá sì ti rí tó ń wu ìwà ọ̀bùn, àwọn èèyàn máa ń sá fún un ní àwùjọ ni. Wọn ò ní lè lọ sílé rẹ̀ lọ kí. Láti lọ momi gan-an ogun ni, nítorí pé gbogbo èèyàn ló mọ̀ pé ọ̀bùn ni. Ọ̀bùn ò ní orúkọ méjì, ọ̀bùn náà ni ọ̀bùn ń jẹ́. Yorùbá lòdì sí ìwà ọ̀bùn ní ọ̀pọ̀lọpọ̀. Bákan náà ni Ifá, bára ní Agbọ́mirègún, àwọn náà lòdì sí ìwà ọ̀bùn ní wúwù. Ifá sì tọ́ka sí oríṣiríṣi ọ̀nà èyí tí a ti lè mọ ẹni tí ó ń wu ìwà ọ̀bùn, pàápàá jùlọ láàrin àwọn obìnrin. Èyí náà kò sì yọ àwa ọkùnrin náà sílẹ̀. Gbogbo wa ni Ifá jọ ń bá wí nípa ìwà ọ̀bùn ní wíwù. Ifá kan sọ nínú Ọ̀ràngún Méjì. Ó ní a kì í fi ìtìjú kárùn, a sì máa ń fi ìtìjú kó àrùn. Adífá fún afíjú tí lọ rèé yan ọ̀bùn lálè. Ẹgbọ́n tí Ifá sọ níbí. Ifá ní a kì í fi ìtìjú kárùn, a sì lè fi ìtìjú kún kó. Ó ní adífá fún afíjú èyí tí lọ rèé yan ọ̀bùn lálè. Obìnrin, Ifá ń sọ níbẹ̀ yẹn pé kò dáa kí obìnrin ní ìwà ọ̀bùn láwùjọ. Bẹ́ẹ̀ náà sì ni kò sì dáa kí ọkùnrin kó ní ìwà ọ̀bùn ní àwùjọ. Ifá tọ́ka sí àwọn bùré ara
tí a fi lè dá ènìyàn tó ní ìwà ọ̀bùn mọ̀. Ifá tọ́ka sí èékánná, bákan náà Ifá ń tọ́ka sí abẹ́. Ifá ní ẹnikẹ́ni tí ó bá kùnà láti tọ́jú àwọn ẹ̀yà ara èyí tí Ifá ń tọ́ka sí, Ifá ní dájúdájú ọ̀bùn ni onítọ̀hún. Oríṣiríṣi nǹkan tí ò dáa òun ló ń ti ara ọ̀bùn jáde. Nínú ọ̀bùn ibẹ̀ láti rí àìsàn. Ẹni bá ń ṣe ọ̀bùn, àìsàn ò jìnnà sírú onítọ̀hún. Ẹ̀gbin àti ìkórìíra. Ẹni tó bá ń ṣe ọ̀bùn tó bá dé àwùjọ, àwọn èèyàn á máa sá fún. Pàápàá jùlọ wọn ò ní lè lọlé rẹ̀ débi pé wọ́n ti ní àwọn ó jókòó tàbí àwọn ó jẹun. Fún ìdí èyí, Ifá lòdì sí ìwà ọ̀bùn pátápátá. Bákan náà ló sì ń bá àwa babaláwo wí. Gbogbo ibi tí a gbé àwọn òòṣà wa sí, Ifá ní ká má ṣe ọ̀bùn síbẹ̀. Ó ṣeé ṣe tí a bá ṣe ọ̀bùn síbẹ̀ kí inú máa bí àwọn òòṣà wọ̀nyí, nítorí pé Olódùmarè gan ó lòdì sí ìwà ọ̀bùn ní ṣíṣe. Ifá ní ẹni tó bá ti lọ́bùn lóbìnrin, Ifá ní ká sọ fólúwa rẹ̀ kó má jẹrú mọ́ o. Bá ṣe rí bí Ifá ṣe bu ẹnu àtẹ́ lu ọ̀rọ̀ ìwà ọ̀bùn ní wúwù nìyẹn nínú ẹsẹ̀ Ifá Ọ̀ràngún Méjì. Ó ní ẹnikẹ́ni tí ó bá jẹ́ afínjú, ó ní ẹni tó bá jẹ́ afínjú ṣùgbọ́n tí ó lọ yan ọ̀bùn lálè, Ifá ní a jẹ́ pé ó fi ìtìjú kó àrùn nìyẹn. Àbí ẹ̀gbọ́n bíbá náà ṣe wí ni. Ó ní a kì í fi ìtìjú kárùn, ó ní a sì máa ń fi ìtìjú kó. Adífá fún afínjú tí lọ yan àlè ọ̀bùn obìnrin lálè. Èékánná ọwọ́ pẹ̀ǹtẹ̀ ìsàlẹ̀. Bí alọ́bùn lóbìnrin, Ifá ní kólúwa rẹ̀ ó mọ́ jẹrú mọ́. Adífá fún èṣù àìwẹ̀ tí yóò mú obìnrin sá lọ lọ́dọ̀ Ọ̀rúnmìlà. Ibi tí a ti máa rí ìhà tí Ifá kọ sí ìwà ọ̀bùn nìyẹn. Nígbà tí Ọ̀rúnmìlà bá ìyàwó rẹ̀ Ìwà, ó bá a wí lórí ìwà ọ̀bùn ní wúwù. Bí obìnrin Ọ̀rúnmìlà ṣe sá lọ ní inú ilé nù. Èyí jẹ́ kó yé wa pé Ifá gangan fúnra rẹ̀ lòdì sí ìwà ọ̀bùn. Kò fẹ́ kí ẹnikẹ́ni ó máa ṣe ìwà ọ̀bùn rárá. Ó sì tọ́ka sí àwọn ẹ̀yà ara tá a fi máa ń dá ènìyàn tó bá jẹ́ ọ̀bùn mọ̀ ní àwùjọ. Ibẹ̀ ló ti tọ́ka sí èékánná, bákan náà ló tọ́ka sí abẹ́. Ifá fi ń yé wa pé ká máa tọ́jú èékánná wa, ká sì máa tọ́jú ara wa. Ifá ní ká má jẹ́ kí ìwà ọ̀bùn kó yọ wá ní ẹgbẹ́, torí àìmọye ẹni tí ìwà ọ̀bùn tó ti yọ lẹ́gbẹ́, tí wọ́n sì mọ̀ gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan pé ọ̀bùn ó ní ọ̀bùn máa jẹ́. Bí Ifá ṣe kórìíra ọ̀bùn, bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn Yorùbá pátápátá wọ́n kórìíra ọ̀bùn, nítorí pé wọn kì í fi ojú rere wo ẹni tí ó bá jẹ́ ọ̀bùn ní àwùjọ. Tírú ẹni bẹ́ẹ̀ bá ti yọ lókèrè, àwọn èèyàn ó mọ sún sẹ́gbẹ̀ẹ́ fún ni, wọ́n mọ sá fún ni pé ará ilé ẹ ló ń bọ̀ yẹn. Ifá tún fi ọ̀bùn obìnrin ó fi wé irú. Ó ní ọkùnrin tó bá ti fẹ́ ọ̀bùn obìnrin láya, tàbí aya tó bá ti fẹ́ ọ̀bùn ọkọ tó jẹ́ pé ọkọ tó ní ọ̀bùn ni, Ifá wá fi wọ́n wé irú. Ó ní ẹni tó bá ti lọ́bùn lóbìnrin, ó ní kò sí ohun tó tún wá láti lọ fi owó ra irú mọ́. Ó nítorí gbogbo irú tí ó fẹ́ jẹ, Ifá ni ó ń bẹ lára obìnrin tó gbé sínú ilé. Ẹ jẹ́ ká wo bí Ifá ṣe kórìíra ìwà ọ̀bùn tó nínú ẹsẹ̀ Ifá tí a sọ yìí, nínú Ifá Ọ̀ràngún Méjì. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé a kò gbúdọ̀ ní ọ̀bùn lóbìnrin. Ó nítorí àwọn òrìṣà gan inú wọn ò dùn
sí ẹnikẹ́ni tí ó bá ń wu ìwà ọ̀bùn. Ẹsẹ̀ Ifá kan nínú Ifá Ìrẹ́ntẹ̀gbè ó kì báyìí pé awo àjíkí láwo àjíkí. Ifá ní awo àjíkẹ̀ òun láwo àjígẹ̀. Ọ̀rúnmìlà ní tá a bá jí ní kùtùkùtù òwúrọ̀ tá a bá fẹ́ lọ kí Elédùmarè, Ifá ní ká wẹwẹ́ ọni fínífíní. Ọ̀rúnmìlà ní ká wẹsẹ̀ ọni fínífíní. Ifá ní ká wẹ gbogbo ara ọni fínífíní. Ó ní Olódùmarè kì í gbé níbi ẹ̀gbin, bẹ́ẹ̀ sì ni kì í gbé níbi ìkọ̀kọ̀. Ẹ wo ìhà kan tí Olódùmarè kọ sí ẹnikẹ́ni tó bá ń hùwà ẹ̀gbin. So mo rọ̀ wá, gbogbo àwa tá à ń gbọ́ wa ní orí ètò yìí, ẹ jẹ́ ká yẹra fún ìwà ọ̀bùn ní ṣíṣe, nítorí ìwà ọ̀bùn láwùjọ a máa yọni ní ẹgbẹ́ ni. Ẹ jẹ́ ká máa wà ní ìmọ́tótó ní gbogbo ọ̀nà, ní gbogbo ìgbà àti nínú ìṣe wa. Pàápàá jùlọ àwa babaláwo, ìyáláwo, ẹ má jẹ́ ká máa ṣe nǹkan ọ̀bùn síbi ilé ìjúbà wa, nítorí inú àwọn òrìṣà gan inú wọn kò dùn sí ẹnikẹ́ni tó wá ń wu ìwà ọ̀bùn tàbí ibi tí a bá ń ṣe ọ̀bùn sí. Nítorí nínú ọ̀bùn ṣíṣe oríṣiríṣi ewu òun ni ó rọ̀ mọ́. Mo ṣe ẹ̀làbọ̀rú, mo ṣe ẹ̀làbọ̀yè, mo ṣe ẹ̀làbọ̀ ṣíṣe o. Ògbó atọ́ àsúre ìwòrìwò fún. Ìṣẹ̀ṣe TV.